question mẹ́ta péré ni mo ń béèrè lọ́wọ́ ọkọ mi tí ò rí dá mi lóhùn o. Àkọ́kọ́, fọ́tò ìhòòhò mi tó wà lórí fóònù ẹ̀ kí ló fi ń ṣe? Ẹ̀kejì, nígbà wo gangan ló ya fọ́tò ìhòòhò mi? Ẹ̀kẹta, kí ló dé tó gbé mi sẹ́gbẹ̀ẹ́ girlfriend díẹ̀ bí ìyàwó kejì ẹ̀ sì ni mo máa pè é. Ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìtàn reality show. Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. Arábìnrin kan ló fi ọ̀rọ̀ kan lọ̀ mí. Ó ní wípé kí n bóun gbé sórí ẹ̀rọ ayélujára. Ó ní ọkọ òun tó fẹ́ òun níṣu lọ́kà. Ọkọ òun tó fẹ́ òun níṣu ní ọkà. Táwọn jọ ń gbé inú ilé tí kì í sọ ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin. Ọdún keje rẹ̀ táwọn tí jọ ń gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ó ní kò níyàwó méjì pé ó sì ní ibùkún tóun ò mọ̀ ni. Ó ní ìyàn òye òun. Ó ní òun kì í ṣe ẹ̀dá tó máa ń tú fóònù ọkọ òun wò. Òun ò tiẹ̀ ní time. Ó ní ọjọ́ yìí òun ò tiẹ̀ mọ̀ nǹkan tó come over tóun dẹ̀ check fóònù ọkọ òun wò. Tóun bá rí ìhòòhò òun níbẹ̀. Ó ní ìhòòhò ọmọlúwàbí òun ni òun sùn. Òun sùn sílẹ̀ báyìí. Ó ní òun wá rí ìhòòhò òun. Tí ìbá ṣe wípé òun rójú òun bẹ̀ gan ni òun ò ní believe pé òun ni. Ọlọ́kọ òun ṣe ó ya fọ́tò òun. Ó ní kò wá fi mọ níbẹ̀. Ó wá gbé òun sẹ́gbẹ̀ẹ́ arábìnrin kan. Ìhòòhò yẹn náà wà, yẹn náà sùn lẹ́gbẹ̀ẹ́ ara àwọn. Ó pixmix ẹ̀. Ìgbà tó ń rí àyàwó kọjá gàràgà ni pé ìhòòhò òun lórí fóònù ọkọ òun pixmix obìnrin mi pẹ̀lú òun. Kí ló ń ṣẹlẹ̀? Ok, ṣé kò ń béèrè lọ́wọ́ ọkọ òun? Olówó orí mi àlẹ́ nobody. Mo rí nǹkan báyìí lórí fóònù yín. Ẹ ṣe mọ̀ pé yìí kì í ṣẹ́ẹ̀kì fóònù yín wò. Báwo ló ṣe débẹ̀? Ṣẹ́yìn lẹ yà mí síbẹ̀ àbí ẹ gbórí ẹlòmíì sára mi? Torí kò yé mi. Ọlọ́kọ òun sọ pé èmi ni mo yẹ mo kàn fi ń cash cruise. Fine, accepted. Ọkọ òun ní ẹ, olówó orí òun ní ẹ. Ò bá ti ẹ̀yà òun kò gbóhùn sórí afẹ́fẹ́. Ṣebí ìwọ lọkọ òun tó bá ti láìkí ẹ̀ bẹ́ẹ̀ gbé síbẹ̀. Ó ní àmọ́ another question ni pé ìgbà wo lẹ́yà? Ìgbà tó ń sùn. Ok, ìgbà tí mò ń sùn. Accepted. Kí ló dé tẹ́ jí mi kẹ́ ẹ sọ pé ìyàwó mi mo fẹ́ òwe lórí fóònù mi? Ó ní o lè má dà mí lóhùn. Ok, òun ti gbọ́. Àmọ́ arábìnrin tẹ́ pixmix picture òun papọ̀ pẹ̀lú ẹ̀ ta ni? Olóko òun sọ pé òun rí lọ online. Òun wá ní kóun pixmix picture ìyàwó òun pẹ̀lú ẹ̀ kóun fi wò tó dánú méjèèjì tó ṣe. Ẹ mọ́ sọ fún mi. Ṣé gbogbo ìbéèrè tẹ́ ti ń dáhùn bọ̀? Òun gbà bẹ́ẹ̀. Àmọ́ the last one yìí lòun understand. Ó ní ìyàwó lèmi rí sí i. Wá ní èmi ń tèmi o, ìrìn sí nǹkan kan o torí wọn ò lọ́gbọ́n lórí. Mo ní kí wá pèyàn ọlọ́gbọ́n olóye kẹ̀bà dá sí. Kí lẹ́yìn rí sọ̀rọ̀? Kí ọkọ yín kó mú picture yín kó yà yín ní òò kó gbé yín sẹ́gbẹ̀ẹ́ picture ẹlòmíì kó pixmix ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ picture ẹlòmíì ní òò nígbà tẹ́ sùn kókó yín ya fọ́tò yín ní òò ọmọlúwàbí. Kí lẹ́yìn rí sí? A fẹ́ gbọ́.